Ifun kan Ònífújì mi sọ pé òun fẹ́ ṣe record kó má lórin. Kó má lórin. Máa fún lórin. Máa tún compose fún sa. Mo yà tó ti wá bá mi bẹ́ẹ̀. Alangere o, alangere leto. Ìwádìí something yẹn ṣẹlẹ̀ yẹn. Kí ló ṣẹlẹ̀? Ṣé mọ̀ pé ẹlòmíì bá ti gbọ́dọ̀ kalẹ̀, ẹlòmíì ò gbàgbọ́ yí ọ̀rọ̀. So ó kàn máa change ẹ̀. Opportunity dẹ̀ ni ẹlòmíì àwùjá ẹ ká jọ bójú ẹ̀jẹ̀ jáde kéwọn náà ráyè lọ. Wọ́n tó fa nǹkan yẹn nìyẹn. Gbọ́ wọn yé ni. Lè sọ pé òun gbọ́dọ̀ sọ̀rọ̀ sọ́gà ẹ̀ torí pé aláyé ló fà pátápátá sókè. Ọ̀rọ̀ yín yẹn ti ń contradict nsìn. Ẹni wọn ò gbọ́ yé. Ta ni ká dá lẹ́bi? Egun olórin kẹ ìrọ̀rùn àwọn ẹ̀ tí ẹ̀ jìnnà sí mi. Ta ló mọ̀ ẹ́ Saheed bọ́lọ́mọ pé nígbà tẹ́mi wà nílé tí mò ń kọrin mi ò mọ làǹdómà báwa bá ká gbolo wájọ tá à ń lù irú àwọn làǹdómà yẹn wọ́n sì ń kọ́ṣẹ́ ẹ̀rọ ńgbà yẹn ni. Nígbà tí làǹdómà tó ń tẹran lórí ẹran wọ́n ti ń kọrin èmi náà ń tẹran mò ń kọrin aṣọ àgbórin tí mo kọ ni. Pé nínú ẹran pépé sùn lélẹ̀ mi jẹ́. Ó yá ló mọ ohun ojú rí kọ́gbọ́n nínú ohun ojú rí alangere leto. Gẹ́gẹ́ bí ọmọ tí mo ná gbọ́dọ̀ mi kọjá Calypso ẹni ìwé ló ti ń bú mi lọ́ọ̀ stage. Alhaji Sulaimon Apeke ló drive mọ́tò wọlé wọ́n bá wọn sọ̀rọ̀ níbẹ̀ ó ṣàtà sí mi ṣá ó ṣà ń wúlẹ̀ mọ́ mi ìjà àwọn gbá mi létí bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ ṣe lẹ́ẹ̀kejì bí fẹ́ ṣe lẹ́ẹ̀kejì yẹn ìlú kan tẹ̀ stop lẹ́ẹ̀kejì mo jẹ́ iná kan jáde ni. ẹ gbà pé kí lẹ́sẹ̀. àìwúlò gbó irùngbọ̀n lágbà o mo lè wúlò gbó irùngbọ̀n lágbà o ọmọdé ròyìn àṣàkárà nù. Ikú mẹ́rin láyé ni ó, ikú mẹ́rin ni ṣúgà ní, ètò kan tó lórúkọ mẹ́rin, alangere leto. Apeke ti dé, Apeke ti dé, dídé tí mo dé kẹ́ máa súngọ̀ ni ẹ máa jó lọ, kẹ́nikẹ́ni má dáńgéèdè o ẹ máa jó lọ. Torí pé pè mí lápeke, pè mí nínú bọ̀sọ̀, dúró tì mí, Alhaji ni wọ́n sọ ọ́, pè mí lápeke. Pè mí nínú bọ́sọ̀ ọmọ alápèké ò ṣe mi mà ni wọ́n sọ ó gbọ́ tó bá máa pè mí sẹ́yìn pè mí lálájì ọmọ alájà o ọmọ alájà Síkàtù Àdùnní mo dúpẹ́ fún ọbọ̀ lọ́wọ́n bá tó ṣe máa lẹ̀mí lálára fà lọ́bọ̀ o ẹ̀pọ̀ Alhaji Gani ò máa ń gbẹ̀ lálára fà mùsùlùmí ni. Apeke Sule mo ní mo ti kí mo gbóná náná mo gbóná mo rọ́kú èmi lákọrin bí ẹlẹ́ẹ̀pọ̀n ṣọ̀pọ̀nà. Ṣẹlẹ́pọ̀ ni àbẹ́lẹ́kùn ṣọ̀pọ̀nà. Ẹlẹ́pọ̀n ṣọ̀pọ̀nà. Ẹ̀pọ̀n ṣọ̀pọ̀nà mo ń gbádùn. Composition mi yóò lè jùlẹ̀ o àṣà lólórin tó lè bèèrè mi kàn tẹ̀ sí orin orí wádìí mírèkù lójú ọ̀jọ̀gbọ́n orí alákọ̀wé ọmọ ẹ̀júlẹ̀ ẹ̀wọ̀n. Èwo ni MBS? Ìyẹn no bus stop ló jẹ́ MBS. Kí ló fa no bus stop? Ẹ̀fọ́ sábọ̀ mi ló jẹ́ bẹ́ẹ̀. No bus stop kan bí a lè wa àwa gangan ò ní dúró. Ẹbí wọ́n sílẹ̀ kan bí a lè wa àwa gangan ò ní dúró. Ẹrù civilian tó ń kérò lọ́nà àwọn náà ń dúró bus stop. Ọlọ́kadà tó ń kérò títì àwọn náà ń dúró bus stop. Wọ́n kọ inú bus stop kan bí a lè wa ọ̀ tí ẹ̀ lè bá. Èmi là ń lébọ̀ lẹ́yìn iṣẹ́ ìdágunlá bí lára àwájú ṣẹ̀dẹ̀ rárá àwájú kọ́ máa pẹ́dà sẹ́yìn mọ́ àwọn táwọn lẹ́yìn iṣẹ́ kádẹ máa tẹ̀síwájú. Tàtìrámọ́nì ló ń gbé nígbà ìlàyìn ayídú ló ń gbé nígbà olóògùn ló lọ́jọ́ pọ̀jù olóògùn ló lọ́jọ́ pọ̀jù olólọ́jọ́ yìí pọ̀jù ẹsẹ̀ ló ń sáré orí òde bíi kan àti pé orin ọlọ́run ṣóhun àlọ́ ń pẹ́ títí ṣúgà orí ẹ̀dá àdàmọ́ òun ló fẹ́ mi kúkúrú. Orí ọlọ́run ló ń pẹ́ títí tẹ̀dádámọ̀ ni. Ó fẹ́ mi kúkúrú bò mí. Ẹni kò iṣẹ́ gbogbo tẹ̀dádámọ̀ náà ló fẹ́ mi kúkúrú. Ẹni kò sólórin tí ó lè bá yín contest. Kò sí wọn kò sẹ́ lórí lè bá kọrin. Tẹ́lẹ̀ bá kọrin. Ibi tí wọ́n bá gbórin gbà náà lájọ máa gbórin gbà. Gbogbo ìgbà yẹn náà Alhaji náà àjọ máa ń ṣiṣẹ́ yẹn papọ̀ nípa. Ó kì í ti sọ gba OGD. Bẹ́ẹ̀ni sá ó ti games àjọ wà lórí stage ni. Gateway game 2000 and ẹ ti pẹ́ ń díṣẹ́ orin nìyẹn o. Mo ti bẹ̀rẹ̀ ṣe orin sí i ó ti lọ fà Ọlọ́run ṣàánú wa gbogbo wa dépò ọ̀la. A ti tó. Mo bẹ̀rẹ̀ ṣe orin ní 1994
31 years níbo lẹ ti bẹ̀rẹ̀. mo bẹ̀rẹ̀ láti wéré. ládùúgbò wo. àdúgbò bàbá mi ń jáde Kúkúdì àjìtà dídùn Abẹ́òkúta north local government. èmi aláwọ̀ gángan la pàṣẹ orin jẹ́ni pé mi kálífò gángan la pàṣẹ orin èmi aláwọ̀ gángan la pàṣẹ orin. ènìyàn ìfún abẹ́ mi ló ti jáde gbogbo nǹkan mo lè fi sọ fúnra mo dìde sọ fún pé èsì wo wọ́n máa kọrin olórin try láti máa think kó máa rorí kọrin tiẹ̀ gbogbo táwọn ẹ̀dẹ́ máa ń lọ sí show oyè ó máa ṣọ́ mi náà pé tí n bá wọ léèsì òun náà lọ wá léèsì bóyá bí léèsì téèrú kan tí ò bá tọ̀gà ó máa lọ gbé sọ́rùn wá sí show ó dẹ̀ mọ̀ pé òun máa kọ́ kọrin kí n tó kọrin so àbádẹ́ lọ play òun ló máa kọ́ kọrin wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ mi ṣáájúbó láìta small jama ìyẹn wà lẹ́kọ̀ọ́ wọ́n pọ̀ bí oríṣiríṣi bẹ́ẹ̀ 33 bẹ́ẹ̀ ni Adéolú Ọ̀sìnà kì í ṣe gbogbo eléré tí èèyàn bá lẹ́nu iṣẹ́ náà ni ẹ máa ná sí níyàn because album náà fi ń fún yàn pass album record tí yàn ń ṣe because nígbà tí yàn ń ṣiṣẹ́ tó ní record oyè ọlọ́mọṣẹ́wá ló níṣẹ́. báwo lẹ́yìn ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ fújì tí. nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ fújì mi ní 1994 yẹn tó dábàá ti ṣe wéré wa tán bẹ̀rẹ̀ tọdún bá ń bọ̀ a máa gbarinṣẹ́ sínú kántà oyè a máa dáṣọ sọ́run ọmọ àwọn bọ́ọ̀sì mi máa kọrin káàkiri gbogbo ibi táwọn fáǹsì mi bá wà gbogbo Abẹ́òkúta pátápátá tó tá bá máa padà dé lọ́wọ́ ìrọ̀lẹ́ a máa lọ kórinṣẹ́ sí hòtẹ́ẹ̀lì kan tá a ti máa kọrin mọ́jú àwọn fáǹsì wa gbogbo wọn máa darí wá bẹ́ẹ̀ pé pàdé mi bí báyìí tó bá ti dalẹ̀ eré ọdún torí àwọn àdè máa gbọ́n lóde a máa dáná àwọn fáǹsì tẹ̀ máa wá lọ́tún lọ́sì wọ́n gbà tó dẹ́ di pé àtiwá náà ń dẹni tó ń lọ sí show wọ́n pè wá nígbàpò aláwo pò wá káàkiri. bọ̀ wéré lẹ fi bẹ̀rẹ̀ báwo ló yẹ do ní show. kò sọ́gbọ́n kò sí ẹni tó bá mọ̀ pé fújì Ọlọ́run fi ràn wọ́n ni tó náà fúnra ẹ̀dẹ́ mọ́ tó ń ṣe láti bí wéré yẹn fújì máa wọnú ẹ̀ fújì tó wọnú ẹ̀ tó wọ́n pè wá ní òdèrè ọlọ́mọ ń ṣe kò mọ́ wá pè wá oníyàwó ṣèyàwó olókùn ṣòkù ọlọ́jọ́ ìbísọ̀ gbogbo wọn anniversary nation náà máa pè. wéré lẹ fi bẹ̀rẹ̀. wéré ni sà. ẹ̀yin ò kọ́ṣẹ́ lọ́dún èèyàn yẹn. mi ò kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹnì kankan. àmọ́ mo náwọn tí mò ń fọ́lé mu ẹni tó lè sọ pé òun tírèènì mi kò jọjá Alhaji Saheed Òṣùpá. Saheed Òṣùpá ń gbábẹ́kúta ni. wọn gbábẹ́kúta. báwo ni Saheed Òṣùpá ṣe wá tírèènì. ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ àti Alhaji Ṣẹ̀fí Àlàó àwọn tí mo lè ná tírèènì mi ni oyè àmọ́ kí n tó di pé mo gbẹ́nu sí máìkì pé mo kọrin Landuma ní number 1 ó kọ́ jẹ́ kí n kọrin sí máìkì. Landuma. bẹ́ẹ̀ni tó yí bá ṣe ń jí wéré kiri ńgbà ẹ ọ̀dá mi kan ó ṣe freedom adé ti ń jí wéré oyè táàmù yẹn ìmọ̀ pé àwọn ọmọdé ńgbà yẹn máa ń kóra wa jọ ni ọ̀rọ̀ wọn máa ń yíra wa báyìí kálukú ti ń wá òkè ní ẹnìbọ̀dì máa gba ọ̀nà bòmí lọ ní ọkàn mi kì í wọ́n sọ pé ṣé wàá dẹ̀ lè kọrin sí máìkì kàmọ́ ni ṣé bí nǹkan dìmú yẹn ní nǹkan ṣe bí n ta fẹ́ kọ́ ti wà lọ́pọlọ mi ẹ jẹ́ ká débẹ̀ ẹ̀gbọ́n yẹn ò dẹ̀ ẹ̀dá òkè ìwé àbúrò òun ni torí bàbá àti bàbá mi ọmọ ìlú kan náà ni wọ́n ọmọ abúlé kan náà ni wọ́n ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n tètè ẹ rí pé òun já kàngbé mi náà ń já kàngbé àwọn sáìdì mi Sulaimon ó súnmọ́ra wọn náà. bẹ́ẹ̀ ni bọ̀ tí bá wò pé ẹnìkan náà ń sínú wọn tí mo dẹ̀ pé mi mọ̀ pé ẹni yẹn sínú mi tí mo dẹ̀ pé ẹni yẹn sínú wọn àjẹ́ pé wọn pé irọ́ ẹni yẹn pa ní Landuma pé ó lójú àwọn tí ó sínú wọn tí mo mọ̀. but Àjàsá ṣe sọ lẹ́nu ọjọ́ mẹ́ta pé òun sínú Landuma. egun olórin kẹ ìrọ̀rùn àwọn ẹ̀ tiẹ̀ jìnnà sí mi. ta ló mọ̀ ẹ́ Saheed bọ́lọ́mọ pé nígbà tẹ́mi wà nílé tí mò ń kọrin mi ò mọ Landuma táwọn bá ká gbolo wájọ tá à ń lù irú àwọn Landuma yẹn wọ́n sì ń kọ́ṣẹ́ ẹ̀rọ ńgbà yẹn ni o. nígbà tí Landuma ń ta tó ń tẹran lórí ẹran wọn ti ń kọrin èmi náà ń tẹran mò ń kọrin. ẹlẹ́ran lẹ́yìn náà. ṣọ́ọ̀gbọ́n ni tí mo kọ ni. pé nínú ẹran pékésù lèlè mi jẹ nínú ẹran pékésù lèlè mi mu nínú ẹran pékésù lèlè mi wọṣọ irú ẹlẹ́ran gangan dání dáàdì mi àwọn ẹlẹ́ran ló tún gbé mi jáde akagbárẹ́tọ̀ pẹ̀lú ìsìjàmbá ìsìjàmbá pẹ̀lú tàlùbì múrí pàlùbì pẹ̀lú ọ̀ṣàfàtàyì pẹ̀lú bàbá àgbà kéyù sọ iye mẹ́ja. ìyẹ̀mọ̀já lólódò. Takab ló kọ́kọ́ sanwó orí abọ́ mi. Takab tó wà l'Amẹ́ríkà. ẹnu àwa ń gbìyànjú à ń pò pọ̀ pé a ti ń ṣe wàhálà oyè ó kàn pé mánéjà mi lójà láti fàtàyè ọ̀ṣà kọ́lọ́mọ́ bá fi kan ṣe pé wàá mi sọ́mọ ẹnu nílé oní orin tó pọ̀ bí iyẹ̀pẹ̀ ńlẹ̀ ìfúnka ti lọ búùkù stúdíò ìyẹn ṣe á dùn mí láti gbà ẹ nìyẹn
ìyẹn lẹ fi ṣe no bus stop. bẹ́ẹ̀ni òun náà la ṣe headmaster fún no bus stop yẹn ló gbé mi lọ sí Saudi. kọ́gbọ́n nínú ohun ojú rí aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀ ètò kan ní tó borúkọ mẹ́rin pọ̀. no bus stop yẹn ló gbé mi lọ sí Saudi. ẹ́ bẹ́ẹ̀ni mo ṣàdúrà bẹ́ẹ̀ni sí rẹ́kọ̀dì mo kàn ṣàdúrà bẹ́ẹ̀ni àdúrà tá a gbà ni pé Ọlọ́run jẹ́ kó sún wa síwájú. ó ti yẹ yín. Ọlọ́run dẹ̀ ṣe. bẹ́ẹ̀ni. ọdún wo ni no bus stop jáde? 2004. 2004 21 years ago first record yín nìyẹn. ṣé ẹ rántí díẹ̀ mẹ́? ó ń gbà. no bus stop tún ti dé ẹ wá bá wa jó no bus stop tún ti dé ẹ wá bá wa jó. This is my Mexico ẹ wá bá wa jó this is my Mexico ẹ wá bá wa jó lọ́mọdé lágbà ẹ jẹ́ ká jó mọ́mí àǹdá ní ijó ti ya olóyin ńlá nù jó ìlọ ẹni bá débẹ̀ ló lè sọ no bus stop tún ti dé ẹ wá bá wa jó. Ìbá kọ́dá ìbá ṣẹ̀dá ìbá bàbá mi tó bí mi sáyé ìbá màmá mi tó bí mi sáyé àdùnnírí síkàdùn màmá mi no bus stop tún ti dé ẹ wá bá wa jó. àìwúlògbò irùngbọ̀n lágbà o mo léwúlògbò irùngbọ̀n lágbà o ọmọdé ròyìn àṣàkáránú egungun ọjà tẹrú tọmọ níwò ẹ wá jíjú Apeke this is my Mexico ẹ wá bá wa jó. ẹ̀yin náà jẹ́ mi àjọ jẹ́ sáwà kiri. nígbà yẹn gẹ́gẹ́ bí olórin tó jẹ́ Abẹ́òkúta base iṣẹ́ orin nílùú Abẹ́òkúta kí lẹ rí sí iṣẹ́ fújì ní pàtàkì? iṣẹ́ fújì lábẹ́òkúta àfi kí àwọn onífújì Abẹ́òkúta ká dira mú lóṣìṣọ́ wa tí mo rí bẹ́ẹ̀ because àwọn ará Èkó wọ́n ṣe ń ṣe wọ́n fara wọn lọ́wọ́ sókè wọ́n jọ ń bára wọn ṣe ẹnìkan bá ṣe ẹnìkan wọn níwèé pé lè yóò ti nùwó oyè àti nùkú lè ti jẹyàn wọ́n sábà mọ bẹ́ẹ̀ ni ẹ náà ṣe máa ní ìlọsíwájú ní orí iṣẹ́ yẹn ká sọra wa dì kan gẹ́gẹ́ bí orúkọ ẹgbẹ́ tá à ń ṣe pé full man unity ilé aláyọ̀ ayọ̀ ni. so Alhaji wa tọ́dẹ̀ wà lẹ́gbàá tó jẹ́ sọ Alhaji ṣẹ̀fọ́ àgbẹ̀wò Adákúnlé tó jẹ́ pé wà gbogbo tó jẹ́ aṣáájú gbogbo wa wọ́n gbìyànjú nǹkan tágbára wọn ká but a ti pọ̀ jù. èrò pọ̀ gan-an. onífújì pọ̀. àtẹnumí tó ti jẹ́ kán rí àtẹnumí tó ti jẹ́ kán rí tó bá dẹ̀ alágẹ̀dẹ̀ yìí á wò pé wẹ́ ẹ má kó bá ní ìtura yìí ó lọ. ṣé èrò pọ̀ gan-an di fújì lábẹ́òkúta ni? àpọ̀ ẹlòmíì òun wá mítìn ẹlòmíì lọ mítìn oyè yín ní ìṣèpá ṣe ṣe pman à ń ṣe fúnmà. ok now ìgbà tẹ́yìn dé gẹ́gẹ́ bí onífújì ọdún wo ni ká sọ pé ìbẹ̀rẹ̀ tí ń gangan? 2004 mo bẹ̀rẹ̀ sí ṣe record but 1994 mo bẹ̀rẹ̀ orin. 1994 sí 204 àwọn onífújì wo lẹ mọ̀ ládùúgbò yín? ọ̀pọ̀ but àwọn tó ti ṣaláìsí wà ní wọn náà irú bọ̀dá Sáwù Kàbòbò irú bọ̀dá wa Tùsàmbọ̀ tuntun yìí ọlọ́ọ̀bọ̀n Sílíù Àdìsá bọ̀dá wa yìí Sọ̀díkì Ìlọrí Sọ̀díkì oyè ọ̀nà wọ́n ṣe ṣaláìsí nínú bí ábí láṣìá ọlọ́ọ̀bà àforíjì wọn. àwọn mọ̀rúfù onírú ńkọ́? ẹ mọ̀ pé side north làwọn wà. ìmọ̀rí ìyànda ńkọ́ lékè? àwọn àjọ wà ní ètò yẹn. ṣíbọ̀ ńkọ́? àṣìbọ̀ àbúrò mi ní àjọ wà. ìpàdé something yẹn ṣẹlẹ̀ yẹn. kí ló ṣẹlẹ̀? ọkàn gbogbo ẹ ló ṣe dá mi dá máa gbà. bí kí ni? mi ò dá sí. bí èwo lẹ rí? bí èwo lẹ rí? tíyàn bá ti jẹ́ tó tẹ̀ lọ́gàá. nǹkan yẹn náà ó ti ṣẹlẹ̀ sẹ́mi náà rí lórí ọmọ tí mo sọ pé ó gbọ́dọ̀ mi kọjá. ṣe mọ̀ pé ẹlòmíì lè máa ṣe gbọ́rọ̀ kalẹ̀ ẹlòmíì ò gbàgbọ́ yí ọ̀rọ̀ oyé ẹlòmíì máa ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ ẹlòmíì ò Yorùbá ẹ̀ kò kún tó so ó kàn máa change ẹ̀ opportunity dẹ̀ ní ẹlòmíì àwùjọ ẹ kájọ bójú ẹ̀jẹ̀ jáde kéwọn náà ráyè lọ àwọn èèyàn dẹ́wà lẹ́yìn náà táwọn náà fẹ́ mú fùsíwájú pé nǹkan tó fa nǹkan yẹn nìyẹn gbọ́ wọn yé ni lè sọ pé òun gbọ́dọ̀ sọ̀rọ̀ sọ́gà ẹ̀ torí pàlàyé aláyé ló fà pátápátá sókè. ọ̀rọ̀ yín yẹn ti ń contradict nsìn ẹni wọn ò gbọ́ yé. ta ni ká dá lẹ́bi? sẹ́ńtà lè dá lẹ́bi sùúrù ni torí ẹ̀yin ní sùúrù lọ́lọ́wọ́. sọ àwọn èèyàn wá ń pè yín kẹ́ dá sí. ọ̀nì ilé tún lè tí wọn náà lè ṣe nǹkan kan mú ẹ̀rọ oyè yín tí bá máa sọ̀rọ̀ inú studio rẹ́díò lè inú rẹ́kọ̀dù mo ti máa ń sọ̀rọ̀. ok now ewu wá ní irú ẹ̀tẹ́ ló ṣẹlẹ̀ sẹ́yìn náà. yà gẹ́gẹ́ bí ọmọ tí mo náà gbọ́dọ̀ mi kọjá ẹ̀. ọmọ wo? Kàlísù láti dìbò fẹ́ ṣe rẹ́kọ̀dù oyè à ń pè nìkan ní
westcap ìyẹn ṣe níṣẹ́ fún mi oyè gẹ́gẹ́ bí kó máa ń lọ́ọ̀bì mọ́ mi yé fún gbogbo ẹnu lé mi kí bẹ́ẹ̀ lọ kíní ìwúlò máa lọ ṣẹ́ni bẹ́ẹ̀ wọn ló máa pọ́nìṣì bàtà mi oyè tí mo fi fún l'opportunity pé kó ẹ́ńtà gbé nǹkan báyìí náà máa ń ṣe ní fújì tó gbà tó rí pé òun náà ó fẹ́ ṣe rẹ́kọ̀dù yẹn ó wá lọ bẹ́ẹ̀ nìyẹn pé kẹ́ni yẹn ṣe rẹ́kọ̀dù fún un. ayọ̀ ṣe fàájì mọ́jú pàtẹ́ mi wọ́n ṣàdé Abẹ́òkúta wọ́n kàn nà mí ni wọ́n Alhaji Apeke kọ́nà bá mi forí jìn ẹ̀ṣẹ́ Saheed mánéjà wọn wọ́n nà mí. wọ́n á pè wá ó lè ṣe fún ẹ ṣe fún un ní ìbàdàn sọ pé kọ́ máa ṣe fún un kọ́ lọ́ máa gbàdúrà. nígbà yẹn náà ni waskem tí fẹ́ promote mi ló ní òun ò ní lè promote mi mọ́ o. èmi dẹ̀ lọ sí Kútọ́nù lọ́dún yẹn mo lọ kọrin nígbà tí yẹn pé mo lọ mo dé pé mo fẹ́ ṣe rẹ́kọ̀dù mi yẹn ló wọ́n òun lójú pé ètí òun tó ń gbọ́ yìí òun ló máa kówó lè àìdádọ̀ òde mi ìṣiṣẹ́ ẹ̀fẹ́ nìyẹn mọ́ orí jẹ́ pé ìsìjàmbá mi padà ṣe rẹ́kọ̀dù yẹn fún un. látara yẹn òun ní ṣe nǹkan fún wọn tó lẹ́nu yẹn fi bínú kúrò ní industry wọn promoter yẹn kò sọ ọkọ tó dáa ó ní pé lọ ṣe promo wá bí wọ́n ṣe promo dé àwọn ṣe máa gbọ́ bóyá mo lè ṣe rẹ́kọ̀dù àbí mo lè ṣe rẹ́kọ̀dù ìrònú máa ń bá bọ̀ ojú mi kọ́rẹ́ lọ́wọ́ mo wá dọ́dọ̀ mo jù sí wọ́n ní àwọn tó lè ṣe rẹ́kọ̀dù fún mi o jẹ́ kí n pe Jamaica náà ó kàn mú fóònù ó pe Alhaji Jamaica ara rẹ̀ ó fi speaker Alhaji Jamaica ọmọ tó yẹ ṣoṣo last week yẹn ọmọ yẹn mo fẹ́ ṣe rẹ́kọ̀dù fún Jamaica ní kò ṣe ọmọ Amẹ́ríkà rẹ̀ bí mo yẹ bẹ̀rẹ̀ sí tẹ̀lé Jamaica rẹ̀ bí mo ṣe sasa pé mọ́ni àwọn akọrin búra wa. anywhere ló ti ń bú mi lọ stage everywhere tó bá wà lọ stage tó máa sọ̀rọ̀ sí báyìí. Alhaji Apeke ṣe lọ́ńṣìn lọ́pọ̀ ṣùgbọ́n bá gbowó fún wọn wọ́n fi ra mọ́tò. so ìlú wa rò pé ẹnìtayọ̀ ń fa ọ̀rọ̀ wọ́n ti ra mọ́tò fún àti kémi náà wá ti ra pàkẹ́ ra mọ́tò yẹn. ẹ̀yin náà bá pe ṣẹ̀fíù. inú ṣáà gbé Alhaji tèmi kankan fúnra mi ṣẹ̀fọ́ àlàó wọ́n dẹ̀ pa owó. Apeke pòṣùpá. èmi pàlàó. bọ̀ tèmi wò pé mo wá fi sórí ọwọ́ ẹ̀. àwọn fáǹsì ló máa sọ pé tó bá gbọ́ tó máa yẹn wí lánàá ó ti rédíò kó lọ rédíò ọlọ́mọ yẹn ká ṣe sọ lọ́rọ̀ ẹ̀ tó lẹ́nu ìwé ọlọ́mọ yẹn ká ṣe sọ lọ́rọ̀ ẹ̀. Alhaji Sulaimon Apeke ló drive mọ́tò wọlé àtó drive mọ́tò wọlé ó park ó ń play orin ó ń bá wọn sọ̀rọ̀ ń bẹ̀ ó ṣàtà sí mi ṣá meanwhile wọ́n play mp kan bẹ̀ orin tó ń kọ lọ́wọ́ kíni tí mo máa ga kíni tí mo máa ga orin pàṣẹ ló ń kọ èmi nìkan ni mo play orin mo bá orin yẹn lẹ́nu wọn àwọn náà bá orin yẹn nínú mp yìí ó wá rò pé mi mo play orin yẹn ní ọ̀sà ń wúlẹ̀ bọ̀ mi ò dáhùn ìnájímù àmọ́ orí adé àdàbí táwọn bá robi sí mi èmi kò ṣẹ̀fà làwò mi ò pé àwọn tó ti wá gbé mi ga ju àwọn ọlọ́ báyìí ni mo ṣáà promise àwọn 50,000 níjọ́ lọ́ńṣì àwọn kò ṣáà fáwọn mo ní kí ló kàn mí bẹ́ẹ̀ ó gbá mi létí bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ ṣẹlẹ̀ kejì bí fẹ́ ṣẹlẹ̀ kejì yẹn èmi kò dẹ̀ stop ẹlẹ́kejì mo jẹ́ iná kan jáde ni. ẹgbà pé kí lẹ̀ṣẹ̀. ẹgbà tí wọ́n ti gbá mi létí mo ti sá wọ́n tún ń wúlẹ̀ wọ́n á wò pé ọ̀rọ̀ fújì ò lọ bẹ́ẹ̀. pé mo yà béèrè ẹ̀ mo filẹ̀ mo wà bá ń bẹ̀ béèrè ẹ̀ yẹn ìdí ẹlẹ́rọ ni ó ti yẹn. béèrè. ìyẹn kó ṣe tiẹ̀ lọ́tọ̀ kì í ṣe tèmi lọ́tọ̀. èdè odò nìyẹn. olùkọ́ àwọn fáǹsì mi tó máa ń lọ lọ́bì báyẹn. wọ́n wò pé òǹdarí la mọ̀ gbọ́ ni tó bá lọ wá solution. ó tún padà wá ó wá bẹ̀bẹ̀ nígbà tá a tún máa rí bí ọdún méjì sígbà ó tún continue. oye for now ní ìsìn ó tún ti padà wá sóbà. ti sóbà fún bàbá. ó tún ti padà wá ti yẹn. so kò ṣe máa ṣẹlẹ̀ kí rògbòdìyàn máa ṣẹlẹ̀ lábúlé fújì. kò ṣe máa ṣẹlẹ̀ àtàyè àwọn bàbá wa wájú náà lọ́wọ́ ló ti ṣẹlẹ̀. mo ṣe tán ọmọ ọlọ́pàá pé mo ṣe tán tí mo fẹ́ pèdè ọ̀gbàgbà kó má gbà mí lóhùn o dúró ni mo ń kọ́ o èdè ni mo ń pè àkàngbé orin ni mo ń kọ́ o èdè ni mo ń pè orí má kọ́ mi orin lọ́tún òun ni kó mi yà wá bórí bá sọnù láyé bí ṣe bí odù la ó fi wá odù bórí bá sọnù láyé bí ṣe bí odù la ó fi wá èèyàn ìjọgbọ́n ohun èèyàn àgbà ọ̀jọ̀gbọ́n ẹ̀ wá bá dídùn lẹ́nu wa èdè mi kò sọ́dọ̀ ọlọ́pàá tí ó tú àṣà mi èdè mi kò sọ́dọ̀ ẹlẹ́dẹ̀ tí ó jọ́sẹ́ apẹ́pẹ́tẹ́ ní bá gún mi ajẹ́kọ̀ọ́gbẹ̀ bóri bá gún mi kò sí ẹlẹ́dẹ̀ tí ó tú ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin àgbà ọ̀jọ̀gbọ́n ẹ̀ wá bá dídùn lẹ́nu wa. tórin bá gùn yìí. máa ń fa lọ sí mi ni ó di àfi títà máa tó sọ máìkì yẹn lẹ̀. pé bẹ́ẹ̀ ni. ẹ máa wá jà sí jẹ́ o. ṣé mi aládùúrà ni màmá mi àdúrà alájà níyà mi àfáà níyà mi
aládùúrà ni. ẹ ń bò ní mí sí orin yẹn tí wàá ń wá. ẹ mọ̀ pé ẹni bá ti mọ tó ń ṣe irú ní ìsìn tẹ́mi bá rìn lọ tí bá rí nǹkan kan tí mo rí nǹkan yìí kí la lè fi wé wọn àti máa ṣẹ́ẹ̀kì pé mi ni ó lè yẹ tí n bá délé lónìí ẹ̀ tí bá yẹ kó ti wá màá sáré rìkọ̀dù ẹ̀ sí fóònù. ẹ lè máa wo. láyé ìgbà tá àti máa lo fóònù gan máa sáré ráì tiẹ̀ sí ìwé. lẹ́sẹ̀kẹsẹ̀. but ìwé orin wà nílé tó wà nínú báàgì rẹpẹtẹ. ẹni ìwé orin dísìn. tó jẹ́ tí ò dẹ̀ ń ṣe orin olórin. ṣọ́ ń gbé wá lójú oorun náà ni. kò sí náà ń gbé wa o ìyẹn wa o. ó mì pé ọ̀pọ̀ ń lè tap látara anointing yìí nìyẹn o. ifun kan ní fújì mi sọ pé òun fẹ́ ṣe rẹ́kọ́dù kó má lórin. kó má lórin. máa fún lórin. máa tún compose fún sa. mo yà tó ti wá bá mi bẹ́ẹ̀ mo kọ́ ní gbogbo nǹkan tó bá dùn mọ̀ pé ó ní lọ́ máa dọ̀tí ẹ̀ sílẹ̀ lẹ̀ tó ní ẹ bá ti pé 10 kó wá bá mi kó wá kọ́ létí mi pé ń gbọ́n tó bá wà lẹ̀. èmi àwa bẹ ẹ̀ láàjì ẹ̀. ẹ bá fẹ́ lójú. bẹ́ẹ̀ni. lẹ́ẹ̀kan tẹ́ ń sọ̀rọ̀ mo ní àwọn olè ń wò níwájú ẹni Saheed Òṣùpá ìgbà kan ẹ close gan tálàyé bá wá sí Ẹ̀gbá a máa ń rí yín bẹ́ẹ̀ in fact nígbà yẹn gan Saheed Òṣùpá lẹ́ ń kọ ẹ sáré wọ bẹ̀kẹ́ jáde ẹ sáré padà. but bọ́ọ̀gá mi máa ṣe kọrin oyè èmi máa tún modernize ẹ̀. Apeke Sule ò sínú olórin ìwé mọ́ èmi ò dẹ̀ sínú olórin à ń kọ́ lédè orin tèmi bá ń kọ Sulaimon Apeke o ìmísílẹ̀ mi fi ń pè dé orin ó dàbí àfáà tó ń bẹ lórí múbàríṣẹ́ tó ṣe wá sí gangan fáwọn ọmọ ìjọ ẹ̀ bó ṣe ń ṣèṣì gangan ní mi sí àdébà ó dàbí pásọ̀ tó ń bẹ lórí ọ̀tá lọ́wọ́ tó ń ṣèṣì gangan pẹ̀lú ìjọ ẹ̀ bó ṣe ń ṣèṣì gangan ní mi sí àbá ẹ mọ̀ pé orin ẹni tó lọ́wọ́ bá ti fún ẹ̀mí ó jẹ́ pé àtinú ẹ̀mí ẹ̀ lórí ẹ̀ tí ń wá orin yẹn kọ́ máa dàbí pé bọ́tí bá yẹn àjọṣepọ̀ yẹn wọnú gan. ó wọnú dáadáa fún gbogbo rẹ́kọ̀dù náà ṣe tí mò ń ṣe àwọn náà wá mo ṣe kan shut up tí mo lo dactard àwọn àtàlájì ṣẹ́fù. shut up ẹ̀ ń búyàn ni o. no fújì no shut up táàmù yẹn nǹkan kan ṣẹlẹ̀ sí mi. mo ti mọ̀ ń bọ̀ lórí shut up yẹn ó yá. so àwọn méjì ni wọ́n gbà mí oyè náà gbé mi lárugẹ oyè mo dẹ̀ ráǹfààní pé wọ́n dúró tì mí. pàṣọ ńkọ́. ṣé bá a ṣe unlike mi gan but torí mi ò belong síbẹ̀ dáadáa ó ní ò jẹ́ kí n ráyè opportunity wọlé ibẹ̀ gangan. kí ló tẹ̀yìn ò belong. ẹ mọ̀ pé ọmọ tó bá ti mọ wa rẹ̀ tí wọ́n bá wà níbì kan bá tó yẹ pé òun rọjú kiri a máa bí ó ti fẹ́ máa bí ẹ lèmi ṣe dúró wọ́n ti bá rí yí bá wa sí ibà. ọ̀rọ̀ Saheed ṣàlẹ̀ dúró sí ẹ̀ wá fẹ́ lọ́dọ̀ pàṣẹ. ó má dàgbé yàn dalẹ̀ ni. ilẹ̀ ṣe dúró sọ́dọ̀ Òṣùpá àwọn òrírí wo lẹ ti ní ìdíṣẹ́ fújì láti gbà tẹ́ ti bẹ̀rẹ̀ dísìn. ó pọ̀ gan owó aya ṣé ká lọ sí ṣóò ni a kàn bẹ̀rẹ̀ eré oyin a lè má ti bẹ̀rẹ̀ ṣóò bí bàbá ti lo 30 minutes pé káwọn ìṣẹ̀fẹ̀ máa náwó ni ìjà yìí kàn dẹ̀ lè bẹ̀rẹ̀ lójijì ó máa dí gbàgbàgbàgbà níbọ̀dì wọ́n máa bá gbóníṣẹ́ jẹ́ gbèsè wà ti wà lọ́rùn eléré wọ́n bá iṣẹ́ kan jẹ́ sí mi lọ́rùn ní ọdún kan ó ní ọdún tí mo fi sanwó fáwọn oníṣẹ́ per play tí wọ́n ti ní ṣóò ó ṣẹlẹ̀ ní ọbàdà oko ó ṣẹlẹ̀ ní Tòtòrò bóyá wọn kó sí ara wọn ìwé wọn kọ́ èmi ńkọ́ wọ́n lè di pa àwọn méjì ti di gbó náà di fọ́gùn mọ́ra lórí ọmọ pé ní ìsìngbà tí ń sìn àti ní ọkàn ti balẹ̀ ń sìn ó ní ojú oṣù àtàwọn ọmọ kan lè sọ pé òun ọmọ ògbúrò. ó yá ló mọ ohun ojú rí kọ́gbọ́n nínú ohun ojú rí aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀. kí ló fa short up yẹn. ọdún kan ọ̀ràn yá bí 7 years ago sẹ́yìn mo sún gan tó pọ̀ tó àwọn ẹbí mi gan náwó lórí mi gan wọ́n máa gbéyàn káàkiri ébò gan sọ pé ọ̀tá mi olódì mi ti lọ ṣé gbogbo àwọn síta mi àwọn tó wà ní òkè òkun gbogbo ọ̀nà wà lè gbà àwọn eléyìí so àwọn àdúgbò fọlọ pé Ọlọ́run dá àlàáfíà padà orúkọ nǹkan bẹ́ẹ̀ agbọ́dọ̀ náà bọ́ lọ lórí ó fi fa ṣọ̀tọ̀. kí lẹ kọ́ mbẹ́. èrò tó ta ń gbà lórí mi kò lè ṣẹ èrò tó ta ń gbà lórí mi kò lè ṣẹ ọ̀tá ti kọ́ ní rò pé bóyá ó máa já sí ikú ni ṣùgbọ́n ní Ọlọ́run ò pa wọn ò máa ẹ̀rẹ́dá tó lè pa o ohun Ọlọ́run ó ṣe kò fi wọ́n ẹnì kankan ìmọ̀ràn ta lórí mi kò ti já sófo ìbùmúnimúni gbé mẹ́yìn bẹ́ẹ̀ nígbà ní ń bẹ́ẹ̀
ibi tán ti ń dè ní ibì kan wà tí wọ́n ti ń tú ni ọlọ́run ọba mi tó dé ewé àtegbò tó dáwọn ní takọtagbo ló jẹ́ kí mọ̀ràn ta lórí mi ìyẹn já sófo tó mú ṣọ̀tọ̀ bọ̀ wá nìyẹn. ọlọ́run tó déwé àtegbò tó dáwọn takọtagbo. wọ́n á fẹsẹ̀ lé tọ́. àwọn afá náà ni kálímọ̀ tó ṣáádà. òun náà ni pé ọlọ́run tó déwé àtegbò náà ló ọlọ́run ní járe wà lámọ̀. gbogbo rẹ́kọ̀dù tẹ̀ ṣe tó mélòó? ó ti lọ bí 9. àkọ́kọ́ yẹn lẹ pè ní no bus stop. bẹ́ẹ̀ni. ẹ sọ àṣà kan wà tẹ́ dá. ọmọge skide tí mo kọ lánàá tó ń ṣòkọ lọ tí bá mú ẹ wàhálà ní márùn létí àwa ọmọ má lọ pẹ́ńtà o tí gbágbá ẹ mú tí mo bá ti wà lẹ́kùn o gbogbo construction ni mo máa rò délẹ̀ fún ẹ. tẹ bá ti wà lẹ́kùn kí ni mí ni ẹkùn yẹn. ọmọkùnrin yẹn mọ wá ti gba gbogbo jẹ̀dí ẹ̀gbá kankan ọ̀pá ọjọ́ àtọ̀pá rẹ̀ tó tí wọ́n bá débẹ̀ ọ gbọ́dọ̀ ṣeré iṣẹ́ ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀. gbogbo construction lè máa ṣe kí ni. iṣẹ́ mi máa ń ṣe bẹ́ẹ̀ àìṣeré bẹ́ẹ̀. ẹni gbogbo construction ni mo máa rò délẹ̀ fún. ẹrù. a máa rò ni a máa rò. bọ́tẹ̀ yín Ònífújì kí ló máa ń fà mí sí irú construction ẹ máa ti dọ́ọ̀sì ẹ̀yin náà máa ti rọ construction kan rí bẹ́ẹ̀ wáyé o. ṣé mọ̀ pé mo sọ fún yín pé nǹkan tí yóò fẹ́ ṣe tó ti mọ̀ oyè àwọn irú orin yẹn kí ló máa fi láǹdì gbẹ̀yìn yẹn á ti ká pẹ́ pé eléyìí máa. at least téèyàn bá ti rántí bó ṣe máa ń. tóun kan bá gbọ́ ọmọge yẹn gan gbọ́dọ̀ rò pé ṣé àdìbò ṣe ń rídìí lọ́nu fídíò yẹn ni mo páàkì mọ́ lẹ́gbẹ̀ẹ́ yá wọlé dẹ́ wọlé àjọ ń lọ. máa ń lọ. à ń lọ bẹ́ẹ̀ ni. straight. bẹ́ẹ̀ ni ó dorí slap. aláwọnú ilé. à ń lọ bẹ́ẹ̀ ni. santo èsì. gbogbo náà máa tutù náà ni gbogbo ọgbọ́n náà. iṣẹ́ fújì kí làwọn nǹkan tẹ̀yìn rí sí iṣẹ́ fújì. iṣẹ́ fújì dá gan pé pé àǹfààní tó wà ń bẹ pọ̀ kò síbi tí ò lè gbìyàn dé ẹni tó bá mọ tó ń ṣe fújì ó dẹ̀ lọ fà ìpéyà wọn pè wá síbi iṣẹ́ òde eré kan ni nǹkan tó fẹ́ ṣe mẹ́ ó ti gba gbogbo nǹkan tó fẹ́ lò ó gbọ́dọ̀ ní nǹkan tó fẹ́ mú lọ ìpéyà ẹni báyìí lágbájá ọmọ lágbájá òkú báyìí náà ṣe àmọ́ ṣe sílẹ̀ àmọ́ ṣe freedom àbí so èèyàn gbọ́dọ̀ rí ó gbọ́dọ̀ mú orin lọ starting gbọ́dọ̀ wà pé kàn máa èèyàn kan máa dágbo kíkọ̀ débẹ̀ kan máa kọrin olórin ó ti yé ẹlòmíì kan máa dé show kọrin tí ò ń ṣe tiẹ̀ ló kàn máa kọ oye ẹ máa wo àwọn Alhaji ṣẹbi ẹ máa wo àwọn Saheed Òṣùpá àwọn ọmọ Pasuma ogun àwọn ọmọlàkà wọn máa mú orin wá ní sá àwọn ẹlẹ́mìí wò pé èmi kan gbọ́dọ̀ ṣì ọpọlọ mi lẹ̀ elórin ìdẹ gbọ́dọ̀ dúró sí ojú orí ọwọ́ kan ó lè gbá báyìí ó lè gbá báyìí ó lè gbá báyìí tó bá fẹ́ kọ Barrister gbọ́dọ̀ kọ torí àwọn fáǹsì Barrister tó bá pàdé wọn lágbo tó yẹ yín mo fẹ́ kọ Àyìnlá gbọ́dọ̀ lè kọ torí àwọn fáǹsì wọn tó bá torí agbo mi wà tó yẹ pé àwọn àgbàlagbà ló máa wà ń bẹ àwọn arúgbó. táwọn ní hip hop bá dé ńkọ́. I don't try there hip hop I try there. tó ní Muslim bá dé ńkọ́. gbogbo ẹ̀ ló pé. Christian. máa kọ́. ẹlẹ́sẹ̀ ilé ńkọ́. gbogbo ẹ̀ ló yé mi. nínú rẹ́kọ̀dù mi tó ń ṣe gbẹ̀yìn tó ń jẹ́ my head tí mo kọ pé ní orí ti Muslim fọ́ọ̀mù èèyàn bá ń ṣàdúrà àti òtí ìrẹsì yìí o onínú tọ́bọ lọ́hùn mi fi dí bí ò fi dínkù ó dẹ̀ lè fi dẹ́jọ́ bí ò fi dẹ́jọ́ ó dẹ̀ lè fi dárùn bí ò fi dárùn ó dẹ̀ lè fi dófò ó wá ń kéye àtìyá rísípù rọ́gà àdàmí kú lè mọ nǹkan ni ìjà onírọ̀rùn dúpẹ́ ó ṣá máa dúpẹ́ owó ọṣọ wọrùn dúpẹ́ ó ṣá máa dúpẹ́ olùgbà rọrùn dúpẹ́ ó ṣá máa dúpẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀dá ńlá ti débi tó lọ wọ́n wá kọrin tèmi pé kémi súnlẹ̀lẹ̀ tí bá ń kọrin àwọn ayé ti dá mi mọ̀ wí pé mi ní wọ́n ní fẹ́ lómìíràn ṣe mí nílé ayé mi orin lọ́tún lọ́tún gangan kò ní wọ́n akọrin ìgbà tó tó gbà ó má là pátá màá jọ bá gbọ́ mi kọ̀ọ̀kan tó kọ̀ọ̀kan jẹ́ balẹ̀ omi ìyàn onífá tí ẹ̀rí yẹn màmá lónìí ìkín ìwọ̀n Ọlọ́bàtálá gangan màmá lónìí ìṣẹ̀fún ìgbà pé kémi súnlẹ̀lẹ̀ kẹ́ńkẹ́ lónìí orin ṣúgà iyọ̀ ọmọ ẹni máa ní àwọn ẹ̀bùn tó pọ̀ gan nílùú Abẹ́òkúta o Apeke Sule Alhaji Sulaimon Apeke Sule no bus stop lẹ́tí ń gbádùn lórí ìkànnì yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn tẹ fẹ́ pé wọn káàkiri àgbáyé òde eré ẹ̀ ń lọ dáadáa gbogbo ẹ̀ ti pé àbí ṣe àwọn ọ̀pọ̀ àwọn olórin tá à ń bá pàdé náà máa ń múni ṣe àwọn àbóhùn wọn hàn mọ́hùn tí ń rí. ó ti ṣẹlẹ̀ sẹ́yìn kò lè ṣẹlẹ̀ mo ti kọ́kọ́ play ní
Ṣàngó mo kó Ṣàngó mo lọ sí Màṣáì mọ́jú nígbà tó jíjọ́ kejì mo lọ sí Tápà mo play ilé ọ̀sán Tápà mo wá padà sí Gbọ̀ngàn a fẹ́ play alẹ́ mọ́jú oyè mo dẹ̀ sọ lọ́wọ́ dòkun dẹ̀ yẹ táìmù eré abẹ́ eré ó lọ pàápàá ó lọ kò ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí n lọ lójú kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí. ọmọ yìí báwo lẹ ṣe wá dá padà. ohun tó máa ṣẹlẹ̀ nígbà tó máa yá gbogbo àwọn ọ̀ṣà ṣègbìyànjú débi pé mo kà sórí stage yẹn mo manage ara mi tílẹ̀ fi mọ́ kọrin fún. wọ́n nígbà tó máa padà délé nítorí àgbẹ̀ ìpapọ̀ ìṣe mi. network ni network. nítorí àgbẹ̀ anything kò sí gbogbo tó ṣẹlẹ̀. àwọn olólùfẹ́ yín tó ń wá káàkiri àgbáyé ẹ ti kọ́kọ́ fún ẹlẹ́rọ ìbánisọ̀rọ̀ yín náà gbogbo àwọn tó bá fẹ́ pè yín fẹ́ pè Apeke Sule nílùú ìbò fẹ́ pè wọ́n fòde rẹ̀ àwọn bọ́lẹ̀ ti gbéṣẹ́ fújì dé. sẹ́mi mo ti dé Kútọ̀nù so mi ò tí ì travel lọ sí over country. but ẹ ti lọ sí Saudi Arabia ilé Ọlọ́run yẹn ilé àṣẹ. adé ń káàkiri ìlú káàkiri. kò síbi tẹ dísẹ̀ bẹ́ẹ̀ni. ó yẹ fún wọn tẹlifóònù nọ́mbà yín. tẹ́ bá máa pè mí Alhaji Sulaimon Apeke Pidgin bus stop ẹ pè mí sórí nọ́mbà mi 08069477245 08069477245. nọ́mbà tẹ́lẹ̀ pé Apeke Sule sí nìyẹn Apeke Sule iye tó kásítà tí ìyẹn tí ń wò ti pẹ́. ó ti pẹ́ èmi gan ó dùn mí ó jẹ́ kí n ti wà níbẹ̀ ti pẹ́ èmi gan mọ̀ pé mo mú ìsì. Aláǹgéré lórúkọ ètò yìí máa fẹ́ kẹ́ fi kọrin dé. Aláǹgéré o àǹgéré aláǹgéré o àǹgéré ètò kan ló tún dóde àǹgéré àsìnàtì lóde lè sílẹ̀ àǹgéré àsìnàtì lóde lè sílẹ̀ àǹgéré aláǹgéré o àǹgéré ètò kan tó ti dóde àsìnàtì dá yìí sílẹ̀ àǹgéré ṣúgà ló dá yìí sílẹ̀ àǹgéré. ẹ̀kọ́ mẹ́rin láyé ní.